A kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì akéde Yorùbá TV nílẹ̀ yìí lókè òkun káàkiri àgbáyé. Ojú tẹ́ fún wò wá, ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ ìròyìn wa, etí náà ò ní di. Ìròyìn ní ṣókí la mú wá fún wa fún ti àṣálẹ́ yìí. Orúkọ oníròyìn ni àyànfẹ́ Elédùmarè. Ṣáájú ẹ gbọ́ àwọn kókó inú ìròyìn náà. Ènìyàn méje ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra lásìkò tí wọ́n ń ta àti tí wọ́n ń ra ìrẹsì Kú-Lowó-Ẹ lọ́wọ́ àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè nílẹ̀ yìí. Àwọn fìjìláńtẹ́ pa àwọn ajínigbé kan wọ́n sì gba obìnrin méjì sílẹ̀ kúrò ní àkàtà àwọn ajínigbé náà. Ọwọ́ tẹ àwọn àlòkù sójà méjì tí wọ́n jalè ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ènìyàn méje ló ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra lásìkò tí wọ́n ń ra ìrẹsì Kú-Lowó-Ẹ lọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè ilẹ̀ yìí, èyún àwọn kọ́sítọ́ọ̀mù. Bí ọ̀sẹ̀ tó kọjá ó ní àjọ aṣọ́bodè ilẹ̀ yìí ni wọ́n kéde wípé àwọn yóò ta ìrẹsì ní Kú-Lowó-Ẹ fún àwọn ènìyàn. Àwọn ìrẹsì yìí ni wọ́n sọ wípé wọ́n gbà lọ́wọ́ àwọn arúfin. Wọ́n wá ní àwọn yóò ta fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní Kú-Lowó-Ẹ látàrí ọ̀wọ́n gógó oúnjẹ èyí tí kálukú ń kojú lásìkò yìí, kí wọ́n lè fi bu omi tútù síbi tí ẹsẹ̀ gbé ń ta àwọn ènìyàn nípa àìrí oúnjẹ jẹ. Ìrẹsì yìí ni wọ́n kéde wípé àwọn yóò tà ní Kú-Lowó-Ẹ èyún ní ẹgbẹ̀rún 10 náírà tí ń ṣe déédéé ìrẹsì 10 kilogram ní ìpínlẹ̀ Èkó lórí ìlú iléeṣẹ́ wọn tó wà ní ìpínlẹ̀ Èkó. Wàyí o, wọ́n ní ọ̀nà táwọn yóò fi ta ìrẹsì ọ̀hún ó ní wọ́n sọ wípé gbogbo ọmọ orílẹ̀-èdè yìí tó bá ti ní nọ́mbà ìdánimọ̀ èyún National Identification Number NIN pé àwọn yóò ta ìrẹsì náà fún wọn ní Kú-Lowó-Ẹ lówó tí ò ju ẹgbẹ̀rún 10 lọ. Látàrí ìkéde yìí ni ogunlọ́gọ̀ àwọn ènìyàn tí wọ́n ní wọ́n tó ẹgbẹ̀rún 10 ni wọ́n ya lọ sí ilé iṣẹ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò, àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè náà ní olúùlú ìpínlẹ̀ Èkó, tí wọ́n sì ní ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ó ní wọ́n yapa síbẹ̀ látàrí pé kálukú ló ń jàjàdùn láti ra ìrẹsì náà ní Kú-Lowó-Ẹ. Wọ́n ní látàrí bí oníkálukú ṣe ń ṣe yìí ó ní wọ́n ṣe tẹ ènìyàn méje pa nípa bí wọ́n ṣe ń jìjàdùn láti rí ìrẹsì náà rà. Wọ́n ṣe ní àlàyé wípé àwọn méje ọ̀hún tí wọ́n jẹ́ Ọlọ́run nípè nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá wọn tí ọ̀rọ̀ náà ṣojú lẹ́nu wò, tí wọ́n ní ká fi orúkọ bo àwọn ní àṣírí. Wọ́n ṣe ní àlàyé wípé arákùnrin kan ó ní wọ́n ti ṣubú lulẹ̀ látàrí bí oníkálukú ṣe ń jìjàdùn àti ra ìrẹsì náà. Wọ́n ní bí wọ́n ṣe ti arákùnrin yìí ṣubú ó ní kò tètè ráàyè dìde, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì gun orí rẹ̀ kọjá lọ, tí wọ́n gun kọjá bọ̀. Wọ́n ṣe ní àlàyé pé kí wọ́n tó gbé ọkùnrin yìí dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn ó ní ó ti bẹ̀ jẹ́ Ọlọ́run nípè tó ta tẹ́rù nípa tó fi ilẹ̀ pa bora. Wọ́n tún ṣe ní àlàyé wípé bí ẹgbẹ̀rún 10 ènìyàn òun ni wọ́n sọ wípé wọ́n yabo fẹ́ǹsì tí wọ́n fi ṣe iléeṣẹ́ ẹ̀ṣọ́ aṣọ́bodè náà, tí wọ́n sọ wípé bí wọ́n ṣe yabo fẹ́ǹsì ni fẹ́ǹsì náà ya lulẹ̀, tí àwọn ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n wà pẹ̀lú wọn àti àwọn agbófinró tí wọ́n sì lu ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn látàrí pé wọ́n ya fẹ́ǹsì náà lulẹ̀. Wọ́n ní ẹni tí ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ sọ wípé ohun tó ba òun lọ́kàn jẹ́ jù ó ní obìnrin kan èyí tó wà lórí kẹ̀kẹ́ arọ tí wọ́n sì ń lù ú títí táwọn èèyàn fi wá gbà sílẹ̀. Ó ní àwọn èèyàn ò lè ṣe fídíò láti ṣe fọ́nrán bí nǹkan náà ṣe ń lọ látàrí pé gbogbo ẹni tó mú fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́wọ́ báyìí ó ní àwọn sójà náà ni wọ́n gbá ojú wọn ní àgbábolẹ̀. Wọ́n ṣe ní àlàyé wípé lára àwọn tó tún jẹ́ Ọlọ́run nípè níbi ìṣẹ̀lẹ̀ náà ó ní ìkan nínú àwọn ọmọ ẹgbẹ́ APC ní Yaba ní ìpínlẹ̀ Èkó, ẹni tí wọ́n pe orúkọ rẹ̀ ní arábìnrin Fúnmiláyọ̀ Comfort Adébánjọ, tí wọ́n ní òun náà wà lára àwọn tí wọ́n rí ikú we lásìkò tí wọ́n ń jìjàdùn láti ra ìrẹsì yìí. Ìwà yìí o, ìròyìn fi yé wa wípé
ẹnikẹ́ni kò lè sọ bóyá àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè náà wọ́n sì tẹ̀síwájú láti máa pín ìrẹsì ọ̀hún látàrí bí ó ṣe di bó lọ òòyà mi tí wọ́n sì sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè yìí òní wọ́n ń sun iléeṣẹ́ ẹ̀ṣọ́ aṣọ́bodè náà tí wọn ò kúrò látàrí kí ó lè tètè kàn wọ́n lórí ìlà láti ra rẹ́sì náà ní Kú-Lowó-Ẹ. Àwọn fijilantẹ́ pa àwọn ajínigbé kan, wọ́n gba obìnrin méjì sílẹ̀ ní àkàtà wọn ìyún ní ìpínlẹ̀ Kwara ní agbègbè Màlókò sí Sùlù ní ìlú Òmùpó ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ni wọ́n ní ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀ nígbà tí àwọn ajínigbé tí wọ́n yabo agbègbè náà tí wọ́n sì jí ọkùnrin kan àti obìnrin méjì gbé sá lọ. Wọ́n ní àsìkò yìí ọkùnrin náà ó jìjàdù ó gba ara rẹ̀ sílẹ̀. Wọ́n ní àwọn obìnrin méjì òní wọ́n gbé sá lọ. Wọ́n ní àwọn ẹ̀ṣọ́ fìjìláńtẹ́ ọ̀hún òní wọ́n yabo àwọn ajínigbé ọ̀hún tí òde kò sì ṣe òṣòre fún wọn. Ejò pa eégún tí òde ò sì dá látàrí bí wọ́n ṣe dáná ìbọn yá ara wọn pẹ̀lú àwọn fìjìláńtẹ́ àti àwọn ajínigbé. Àwọn olùgbé agbègbè náà ní níṣe lọ̀rọ̀ náà dàbí ogun ojúkù tí wọ́n fi ìbọn náà tí wọ́n fi ya bátànù sí ara wọn. Wọ́n ní látàrí bí wọ́n ṣe gbé pẹ́rẹ́gì ìjà kaná yìí ó ní ọ̀kan nínú àwọn ajínigbé ọ̀hún tí ó ta tẹ́rù nípa tí ọwọ́ ọ̀tá bá gbì tó sì nalẹ̀ wọ̀ tí ọmọkùnrin tí àkùkọ sì kọ lẹ́yìn ọmọkùnrin rẹ̀. Wọ́n ní wọ́n tú àwọn èèyàn méjì obìnrin méjì tí wọ́n jí gbé lọ, wọ́n gbà wọ́n sílẹ̀ nígbà tí àwọn tó kù tí wọ́n fi páńpẹ́ òfin mú àwọn ajínigbé tó kù tí wọ́n sì ní wọ́n ti fi wọ́n lé àwọn agbófinró lọ́wọ́ ní ìpínlẹ̀ Kwara. Ọwọ́ ti tẹ àwọn àlòkù sójà méjì tí wọ́n ń jalè ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àlòkù sójà méjì kan wọ́n ní wọ́n sọ wípé wọ́n ń jí irin Dangote mail tí wọ́n ń jí tú tí wọ́n sì ń tà fún àwọn ènìyàn. Wọ́n ní látàrí wípé àǹfààní wà fún àwọn àlòkù sójà méjì ọ̀hún láti wọ inú ilé iṣẹ́ náà òní wọ́n fi rí irin ọ̀hún jí gbé tí wọ́n sì ń kó sínú ọkọ̀ láti lọ tún tà fún àwọn èèyàn. Wọ́n ṣe ní àlàyé wípé àwọn àlòkù sójà méjì ọ̀hún òní ọwọ́ tẹ̀ pẹ̀lú àwọn méjì míì tí wọ́n fẹ́ ra irin náà ní ọwọ́ wọn. Ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyún Yẹmisí Ọ̀pálọ́lá ó fi ìdí ìròyìn náà múlẹ̀ wípé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní ọjọ́ Ẹtì ìyún ọjọ́ 23 oṣù kejì ọdún tá a wà yìí. Wọ́n fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ní agbègbè Alábàmẹ́ta ní ìlú Òṣogbo. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ tí ọwọ́ ti tẹ àwọn àlòkù sójà náà tó sì sọ wípé àwọn ti fi páńpẹ́ òfin mú wọn tí wọ́n sì wà ní àhámọ́ àwọn níbi tí àwọn ti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú wọn. Táwọn bá ti rí òkodoro ọ̀rọ̀ báyìí ni àwọn yóò takọ́sọ́ wọn lọ sí ilé ẹjọ́ tó ń kálukú wọn yóò lọ gba ìdájọ́ òdodo lórí ẹ̀sùn ìdigunjalè èyí tí wọ́n fi kàn wọ́n. Ìròyìn wa ò ní jù báyìí lọ fún ti àṣálẹ́ ní. Ẹ pàdé wa òwúrọ̀ ọ̀la nígbà tá a tún máa mú àwọn àjábalẹ̀ ìròyìn míì wá fún wa. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Akéde Yorùbá TV èyí tẹ́ ti ń wò wá yìí kẹ́ lè máa rí ìròyìn àjábalẹ̀ àti oríṣiríṣi ètò lórí ìrànràn láti máa rí wò. Ẹ sì má gbàgbé pé polówó ọjà ní àgúnmọ̀wò. Ẹ gbọ́jà yín wá kábàáyín polówó rẹ̀ kájẹ́ fi ilé gbogbo wa ṣe bùgbé káfara sajẹ́ bíi ti ṣẹ̀ṣẹ̀ fún. Ẹ share rẹ̀, ẹ repost, ẹ forward, ẹ follow, ẹ subscribe sórí ìkànnì Akéde Yorùbá fún ìgbádùn lóríṣiríṣi àti àwọn ìròyìn àjábalẹ̀. Èmi ò mọ̀ sẹ́nu tèmi ní dédé síbí fún ti àkókò yìí torí kì í yẹni títí kí ilẹ̀ má ṣú. Èmi ń lọlé báyìí kí ó tó dìgbà tí màá padà wá bá yín láàárọ̀ ọ̀la. Ẹ ní dòkú èmi náà ò ní dòkú. Àyànfẹ́ Elédùmarè ló ń kí yín pé ó dàárọ̀ o.